Kíyìn o, atukọ̀ dédé àkókò ẹ sì káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Àgbélẹ̀rẹ̀ ogún àrìnàkórè ọgbọ̀n àtẹ̀mí àtẹ̀yìn pẹ̀lú àkórè àádọ́ta àbúrò sì ní ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan aláṣẹ Elédùmarè. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá àbíyí lọ́mọ ẹ mọ tètè bí ń ṣe máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú wa làgbé ìwà fún ìpèsè pé òun mú wa láti máa fi dẹ́rù bá yín ò bẹ́ẹ̀ kọ́ àwọn láti máa fi kẹ́kọ̀ọ́ àti olùfẹ́ máa fi mọ̀ mi sí ayé yín lọ. Ó dáa ẹ̀jẹ̀ nídókè lọ́hùn tí ń bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn ọ̀hún lóní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún láti ìpínlẹ̀ Delta. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí méjì kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà oko kan eléyìí tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu ẹni tó jẹ́ alákòóso ìyún mọ́níjà fún ọgbà oko ọ̀hún. Àwọn kọ̀rọ̀wọ̀sí méjèèjì ọ̀hún David Tasho àti Daniel Ochio òun náà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ látàrí pé àwọn méjèèjì wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n sì pa ẹni tó jẹ́ alákòóso nínú ọgbà oko ọ̀hún nígbà tí àwọn méjèèjì tí wọ́n ń jẹ́jú kàkópàkó lákòlò ọlọ́pàá náà wọ́n sọ di mímọ̀ pé àwọn mẹ́rin ni ò tí àwọn méjì ti sì sá lọ ńbẹ̀ báyìí pé àwọn méjì ò wọ́n ti fẹsẹ̀ fẹ́ náà tó ń jọ wà láàbì náà nígbà tí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún SP Bright Edave tó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá nílùú Warri tí ṣolúlu ìpínlẹ̀ Delta ló sọ di mímọ̀ pé àwọn kọ̀rọ̀sí wọn ti wà láàbì náà láti ọjọ́ kejì lọ́jọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá nínú oṣù kejìlá inú àgọ́ lọ́dún 2024 wọ́n ní ẹnìkan tí ó jẹ́ àbúrò sí olóògbé ọ̀hún òun náà ló mọ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó sì wáá fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí nígbà tó dọjọ́ kejìlá nínú oṣù kẹwàá nínú oṣù kejìlá òun náà ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ẹ̀gbọ́n òun tí ó jẹ́ alákòóso fún ọgbà oko ọ̀hún wípé àwọn mọ̀ ń wà wọn ò rí láti bí ìgbà díẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n á rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí òun náà ni wọ́n rí pé àwọn kọ̀rọ̀sí méjèèjì ọ̀hún o òun náà ni wọ́n jí arákùnrin náà wọ́n kọ́ jí gbé pamọ́ kó tó wá di pé wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ àmọ́ ní báyìí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún gan nínú Olúfẹ́mi Àbániwọ́ndá ó ti pàṣẹ o wípé àwọn yòókù wọ́n gbọ́dọ̀ fi kélé òfin gbé wọn àwọn tó ń sì fi kélé òfin gbé wọ́n gbọ́dọ̀ fi ojú ba ilé ẹjọ́ tí wọn ò sì ní mórí bọ́ńbẹ́ tó sì fi ojú winá òfin. Láti ìpínlẹ̀ Èkó arákùnrin kan rèé tí ọwọ́ tún ti bà náà o látàrí pé ńṣe ló na ọmọ rẹ̀ ló nà á pa títí tẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ nípínlẹ̀ Èkó. Inú bíbí n ò fiṣẹ́ mìíràn o ẹ̀dẹ̀ fòfò n ò bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ bóyá ẹ̀fún ni bóyá ìdí ni kò sẹ́ni tó yé o. Wọ́n ní arákùnrin ọ̀hún Kàmọ́rù Òjó òun náà ló na ọmọ rẹ̀ tó jẹ́ arábìnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tó nà á pa ò títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè Afromedia ní ìpínlẹ̀ Èkó níbi tí àwọn méjèèjì tí wọ́n jọ ń gbé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nínú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ní oṣù kẹta ọdún yìí lágbègbè Òkòkò Maiko tó sì di pé wọ́n fọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún yìí nígbà bíi aago 8 àárọ̀ nígbà tí àwọn èèyàn lágbègbè ọ̀hún ò tó lọ́ọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé bàbá kan Kàmọ́rù Òjó ti na ọmọ rẹ̀ Ṣákìrá Òjó ó ti nà á pa ò tí tẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ ládùúgbò wọn ní ojúlé 21 ní Òṣìlẹ̀mọ̀ ní agbègbè Afromedia ní ìpínlẹ̀ Èkó náà níṣẹ̀lẹ̀ ohun tó ti ṣẹlẹ̀. Wọ́n ní bàbá ọ̀hún òun náà ní ṣàǹtẹ́wọ́ pé iṣẹ́ èṣù ni o òun mọ́ òun ní òun bá ọmọ òun wí ní oko tó di pé ó dolóògbé ó sì dágbére fáyé mọ́ òun lọ ṣùgbọ́n bàbá òun báyìí ó tún jẹ́jú kíókíó lákòlò ọlọ́pàá nítorí lọ́bẹ̀ tẹ ìwà rọwọ́ tó fi na ọmọ rẹ̀ títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ yóò mọ̀ wí o ní àkòlò ọlọ́pàá wọ́n ní wọ́n tarí rẹ̀ látàrí àtàrẹ̀ láìpẹ́ o lọ síwájú ilé ẹjọ́ níbi tí yóò ti lọ gba ìdájọ́. Nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán lọ́wọ́ mi fún ti tàsìkò yìí òun náà nìròyìn lè tó wá láti ìpínlẹ̀ Rivers ìyẹn nílùú Port Harcourt gangan o níbi tí kọ̀rọ̀wọ̀sí arábìnrin kan eléyìí tó fi májèlé sínú oúnjẹ fún ọ̀rẹ́kùnrin rẹ̀ látàrí pé ó fẹ̀sùn kàn ó ní ìyàn àlè lẹ́yìn òun pé ń fẹ́ àwọn obìnrin míì lẹ́yìn òun o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ níjọba ní agbègbè Iyopolo ní agbègbè Marine Base nílùú Port Harcourt tí ṣolúlu ìpínlẹ̀ Rivers nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀
wọ́n ní ṣe rí arábìnrin òun náà ló jẹ́ pé lẹ́yìn ìgbà tí májèlé tó fi sínú oúnjẹ fún ọ̀rẹ́kùnrin rẹ̀ tó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán òun náà ló mọ̀ wọ́ òkú rẹ̀ jù sí abẹ́ ibùsùn wọn tó sì tọ́jú òkú rẹ̀ síbẹ̀. wọ́n ní nígbà tí yóò wá fi di bí ọjọ́ kẹta sásìkò ọ̀hún tí àwọn èèyàn lágbègbè ọ̀hún òun ò rí kí ọ̀rẹ́kùnrin rẹ̀ wọn ò rí kó jáde arábìnrin ọ̀hún nìkan ni wọ́n ṣàn rí tó ti di pé wọ́n tún gbọ́ àwọn òórùn búkúbúkú kan láti inú yàrá wọn eléyìí tí wọ́n gbé wá. wọ́n náà jẹ́ pé àwọn èèyàn bọ́ ti ń gbìyànjú láti wọ inú yàrá ọ̀hún ni arábìnrin ọ̀hún ní ń dá wọn padà ni kò jẹ́ kán wọlé sínú yàrá náà. ṣùgbọ́n nígbà tí ó ti di pé òórùn ọ̀hún ó ti ń dàdúgbò láàmú tó bẹ́ẹ̀ gẹ́ o àwọn ará àdúgbò wọn ké sí iléeṣẹ́ ọlọ́pàá. nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá dé òun náà ló jẹ́ pé wọ́n fi agídí wọ́n fi wọlé sí inú ilé ọ̀hún. nígbà tí wọ́n sì wọ́n bẹ̀ náà ni wọ́n rí òkú ọ̀rẹ́kùnrin tó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ tó sì ń bẹ ní abẹ́ ibùsùn níbi tó gbé òkú rẹ̀ pamọ́ sí. lóní pápá wọ́n fi kélé òfin wọ́n fi gbé arábìnrin ọ̀hún wọ́n ti mú lọ sí àgọ́ ọlọ́pàá báyìí ìsìn jẹ́jú pàkópàkó lákòlò ọlọ́pàá ẹni tó sì sọ òun náà ni pé arákùnrin ọ̀hún yàlè lẹ́yìn òun o wípé òun ló fà á tí òun fi májèlé sí inú oúnjẹ fún un. àwọn ìròyìn ọ̀hún wà nírí jù báyìí lọ fún ti tàsìkò yìí lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ó dá títí ìgbà míì láti máa pàdé eré àti àánú orí wọba tó mọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ò sọdí olúwaṣe ilé mi jẹ́ Bàṣárù bàbá tó ti lọ́wọ́ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.